الحمد لله والشكر لله الحمد لله والشكر لله أزكى صلاتي وسلامي لرسول الله أزكى صلاة سلامي لرسول الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الأمين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. أما بعد فالسلام عليكم ورحمة الله وبركاته. أدوكني يا الله أترى كياتي فون النبي محمد àwọn ará ilé àwọn ìyàwó àwọn sàbẹ àwọn tàbíùn tí dórí ẹnìkọ̀ọ̀kan wa náà ìkẹ́ àti Ọlọ́run bá kó máa bá ẹnìkọ̀ọ̀kan wa lónìí lágbára Ọlọ́run bá ọ̀rọ̀ tí ó tún ṣe kókó tó ṣe pàtàkì òun náà ni a tún fi bára wa sọ̀rọ̀ sí Ọlọ́run bá sọ pé fadhakkir fa inna dhikra tanfa'ul mu'minin. Ọlọ́run ní ara yín létí ẹ ṣe wáàsí fúnra yín torí pé wáàsí kò ní wúlò fẹ́nìkan àfi tó bá jẹ́ onígbàgbọ́ òdodo. ọ̀rọ̀ táwọn máa gbé yẹ̀wò lónìí òun náà ni lórí títúbá kúrò níbi àwọn ẹ̀ṣẹ̀ ọmọ ànábì ádámà ntọ́lọ́wọ́n bá torí ẹ̀ dá wa òun náà ní kálíbà máa sìn lónìí nìkan ṣoṣo ntọ́lọ́wọ́n bá tó torí ẹ̀ tẹ̀ dá wa nù. ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ẹ̀dá á fi ẹ̀tẹ́lẹ̀ làpálàpá ńlọ́pọ̀lọpọ̀ ńlá bẹ̀rẹ̀ sí nípa àwọn tó jẹ́ ojúṣe wa nídìí ẹ̀sìn àfilẹ̀ àtẹ̀lémá àṣe ntọ́lọ́wọ́n bá tó torí ẹ̀ dá wa àṣe má ẹ̀ṣẹ̀ kọ́ngbẹ́kọ́ngbẹ́ oníkálukú wa ńlá wa ń dá àwọn ẹ̀ṣẹ̀ tó ṣe wípé àwọn ìjìyà oríṣiríṣi òní ti bẹ̀ẹ́ jáde ẹja wo ti ń ṣẹlẹ̀ láwọn àsìkò tá a wà yìí òjò mélòó ńlọ ti rọ̀ ewu pọ̀lọpọ̀ lé ńlọ ti wó tán níbi ọ̀sẹ̀ bíi mélòó sẹ́yìn ewu àrá bí ṣe ń sán tẹ̀jẹ̀ tẹ̀jọ ẹni tí ọ̀rà ọmọ san kódà tí dórí màálù bíi 9 ńlára ńlọ san pa àìmọye èèyàn ńlọ bá odò lọ gbogbo eléyìí kò sí ní ti ń bi ẹ̀ṣẹ̀ náà ńlọ fà á à ń gbìn nǹkan kò wù dáadáa mọ́ kò wù bó ṣe yẹ kó wù á kéré bó ṣe yẹ ká kéré mọ́ lóko kò sí ti bí eléyìí ẹ̀ṣẹ̀ tẹ́nì kọ̀ọ̀kan wa tá à ń dá òní ń bè. Allah subhanahu wa ta'ala nínú aya al-Qur'an ọlọ́run ní dhahara al-fasadu fil barri wal bahri bima kasabat aydi nas waliyudhiqahum ba'da ma kasabu. ọlọ́run bá ń sọ nínú aya yìí gẹ́gẹ́ bí àfọwọ́ Ibn Kathir bí wọ́n ṣe sọ wọn ni ọlọ́run bá subhanahu wa ta'ala sọ pé àdínkù tọ́pọ̀ ó ti dé bá àwọn nǹkan irúgbìn léyìí tá ń gbìn látàrí kíni látàrí àwọn ẹ̀ṣẹ̀ èyí tá ń dá léyìí tó tóbi ni. ìkànnì àwọn àfáwà tí wọ́n tún jẹ́ onítafsir Abul Aliya kọ́lọ́ọ̀bá kọ́ba ní kẹwọn àwọn lọ́ọ̀bá ọ̀pá wá láṣẹ nù Al-Qur'an wípé kájẹ́ ní tó ṣe pé a máa ṣe dáadáa ká má dá ẹ̀ṣẹ̀ lórí ilẹ̀ torí pé ẹ̀ṣẹ̀ tá à ń bá ń dá lórí ilẹ̀ àfi ń ba orí ilẹ̀ jẹ́ ni wala tufsidu fil ardi ba'da islahiha. ọlọ́run ní ẹ má hùwà bàjẹ́ lórílẹ̀ ẹ má ṣẹbọ lórílẹ̀ àwọn ẹ̀ṣẹ̀ kọ́ngbẹ́kọ́ngbẹ́ ẹ má dá wọn lórílẹ̀ lẹ́yìn tó ṣe wípé yóò fà kẹ́ ẹ máa ba ilẹ̀ jẹ́ lẹ́yìn tó náà bá tó ti tún orí ilẹ̀ ṣe bí tawhid pẹ̀lú ìmọ̀lọ́wọ́n ba lọ́kàn ṣoṣo. tó ti látàrí pé ọmọ ẹ̀dá èèyàn ni wá abara ni wá kò sí bá ṣe ṣe tá à ní dá ẹ̀ṣẹ̀ ọlọ́run bá ti mọ̀ wá bẹ́ẹ̀ kó tó di pé ó dá wa ìdí ni tí òjíṣẹ́ ọlọ́run bá sallallahu alaihi wasallam tánà bí mi sọ fún wa wípé kullu bani adama khata'u wa khayrul khata'ina at-tawwabun. Ànábì ní gbogbo ọmọ ànábì ádámà pátá ẹlẹ́ṣẹ̀ la jẹ́ gbogbo ẹlẹ́ṣẹ̀ ni gbogbo wa ńlá jẹ́ ṣùgbọ́n ẹni tó wá lóore jù nínú ẹni tí ń dẹ́ṣẹ̀ ilẹ̀ tó ṣe pé bọ́ bá dẹ́ṣẹ̀ tán a sì túbá lọ sọ́dọ̀ Ọlọ́run. tábàwọn ní Al-Qur'ani alápọ̀nlé táwọn ní sunnah Ànábì Muhammad sallallahu alaihi wasallam oríṣiríṣi àwọn ẹ̀rí ńlọkún bẹ́ẹ̀ léyìí tó ṣe pé wọ́n fi ń ṣe wá lójú ọ̀yìn lórí títúbá jíjáwọ́ kó ń bí ẹ̀ṣẹ̀. nínú àyá Al-Qur'an Allah subhanahu wa ta'ala ń sọ fún bẹ́ẹ̀ pé qul ya ibadiya alladhina asrafu ala anfusihim la taqnatu min rahmatillah inna Allaha yaghfiru dhunuba jami'an. ọlọ́run bá sọ wípé èrè òjíṣẹ́ ńlá Muhammad sọ fún àwọn ẹrúsìn mi àwọn tó ṣe pé wọ́n ti ṣàṣejù kọjá bó ṣe yẹ níbi ẹ̀ṣẹ̀ ní dídá tí wọ́n ń lérò pé sọ́nà bó ṣe àforíjì àmọ́ báyìí látàrí bẹ́ṣẹ̀ wa bó ṣe pọ̀ tó yìí sọ fún wa pé la taqnatu min rahmatillah ẹ má jà kàmùnà kó omi kọ́ lọ́n lè kẹ́yìn kó omi kọ́ lọ́n lè sànú yín kó omi kọ́ lọ́n bá lè ṣe àforíjì yín ẹ má jà kàmùnà kúrò ń bẹ́ẹ̀ inna Allaha yaghfiru dhunuba jami'an torí pé dájúdájú Ọlọ́run ọba
ọba tí máa ń ṣe àforíjì gbogbo ẹ̀ṣẹ̀ pátápátá ńlọ́lọ́wọ́n ọba ńlọ́jẹ́ innahu huwal ghafurur rahim. àní ọlọ́wọ́n ọba yìí ọba tó ṣe pé í máa forí ẹ̀ṣẹ̀ jìnnì ni lẹ́yìn tó bá forí ẹ̀ṣẹ̀ jìnnì tán yóò tún wá kẹ́yàn yóò tún wá ṣàánú èèyàn. nínú Suratun Nur ọlọ́run tó ń sọ bẹ́ẹ̀ wípé watubu ilallahi jami'an ayyuhal mu'minun ẹ túbà ẹ ronúpàwàdà ẹ jáwọ́ kúrò ń bí àwọn àwà tí ò sùn ìwà tí ò dá ẹ̀yin tí ẹ jẹ́ onígbàgbọ́ òdodo la'allakum tuflihun kẹ́lẹ́ bá jẹ́ tí ó jèrè ẹni tí ó là ẹni tí ó sèrè láyé àti lọ́jọ́ gbẹ̀dẹ̀ àlùkìyàmẹ́. kódà nínú Suratu Tahrim ọlọ́run tó sọ bẹ́ẹ̀ pé ya ayyuhal ladhina amanu tubu ilallahi tawbatan nasuha ẹ̀yin tí a jẹ́ onígbàgbọ́ òdodo ẹ túbá ẹ jáwọ́ kó ń bí ẹ̀ṣẹ̀ ẹ ṣẹ́rí kó ń bí ẹ̀ṣẹ̀ ẹ lọ síbi títọ́lọ́wọ́n bá ẹ jáwọ́ kó ń bí àwọn àwà tí ọ̀tọ̀ ẹ túbá kó ń bí ẹ̀tẹ̀ tawbatan nasuha títúbá tó ṣe pé tẹ bá túbá ń bẹ̀ tán ẹ ní dédé ẹ̀ṣẹ̀ mọ́ láíláí báwọn àfọ̀ ní tafsiru bí wọ́n ṣe sọ. yẹn ni pé ẹnì kọ̀ọ̀kan wa Yorùbá bọ̀ wọ́n ní òkun kéékùn kò nu ọmọ màánú àwọn bí tá a ti ń dẹ́ṣẹ̀ ẹnì kọ̀ọ̀kan wa náà àmọ́ ẹnìkan ń sọ fún mi nípa arábìnrin kan wọ́n ní ọmọ mẹ́fà ńlóbí nínú ọmọ mẹ́fẹ̀ẹ̀fà tó wá bí wọn ẹyọ kan péré ní tọkọ rẹ̀ nú rẹ̀ ẹ̀yọ́ àjẹ́ abẹ́rù Ọlọ́run bá lẹ́nu iṣẹ́ tó wà ẹ̀jẹ̀ abẹ́rù Ọlọ́run bá ilé ẹ̀kọ́ tó wà tó ti ń kọ́ àwọn ọmọlẹ́kọ̀ọ́ ẹ̀jẹ̀ abẹ́rù Ọlọ́run bá ilé kíw tó ti ń kọ́ àwọn ọmọlẹ́kọ̀ọ́ tó ti ń kọ́ wọn ní kíw ẹ̀jẹ̀ abẹ́rù Ọlọ́run bá ọ̀gọ̀rọ̀ àwọn àáfàá ló ṣe wípé lẹ́yìn tíra ilésùn méjì tí wọ́n bá fi kọ́ ma àáyà 5 ní Suratul Baqara òní ó tún yẹ kọ́ lẹ́yìn wọn ni wòlíì máa yá ọmọ òsì mọ ogun tí ń bẹ nínú Al-Qur'ani ìdákan ẹja bẹ̀rù Ọlọ́run bá ọ̀pọ̀lọpọ̀ olùkọ́ ni ló ṣe pé wọ́n máa ń gba owó lẹ́sìn lọ́wọ́ àwọn ọmọ àsìkò wọn àwọn fi ṣe lẹ́sìn àsìkò tíjọba ní kí wọn ó fi kọ́ àwọn ọmọ lẹ́kọ̀ọ́ nǹkan wọn wà lò láti fi ṣe lẹ́sìn ẹja bẹ̀rù Ọlọ́run bá ìwọ ọmọ náà tọ́ dágbére pọ́n lọ sílé ẹ̀kọ́ lóbìnrin tẹ́pẹ́lẹ́ ọkùnrin ibẹ̀ lọ́gbà lọ ẹ̀já bẹ̀rẹ̀ Ọlọ́run bá ẹ̀já tó bá kúrò ńbẹ̀ ìrẹ́tọ́ jẹ́ obìnrin náà ìrẹ́tọ́ jẹ́ ọkùnrin náà tọ́ dágbére lé ẹ̀kọ́ tẹ́pẹ́ ìdí géèmù ńlọ́gbà lọ watubu ilallahi jami'an ayyuhal mu'minun èyí tẹ́ jó nígbàgbọ́ òdodo ẹ̀já ronúpàwàdà ẹ̀já jáwọ́ kò ń bí àwà tí ọ̀dà kó náà bá kó lè bá kẹwa kó lè bá ṣàánú wa. òjíṣẹ́ Ọlọ́run bá sallallahu alayhi wa sallam nínú hadith tí Abu Hurairah tí ó gbà wá àárínú Sahih Bukhari òjíṣẹ́ Ọlọ́run bá sọ ń bẹ̀ pé wallahi inni la astaghfirullaha wa atubu ilayhi fil yawm akthara min 70 marra. Ànábì ni mo fọlọ́wọ́n ọba mi búra mo fi Ọlọ́run ọba mi búra wípé dájúdájú mo máa ń tọrọ lọ́dọ̀ Ọlọ́run kó foríjì mi mo sì máa ń ronú pàwàdà mo máa ń jáwọ́ kò ń bi wà tí ọ̀dà wọn ń sẹ́rí padà lọ sọ́dọ̀ Ọlọ́run lójoojúmọ́ ní tó ṣe pé ó lé nígbà 70 times mo fi ṣe bẹ́ẹ̀. nínú hadithi mi èyí tí wọ́n gbà wá látọ̀dọ̀ al-Agarr ibn Yasar hadithi yìí àárínú Sahih Muslim òjíṣẹ́ náà bá sọ ń bẹ̀ pé ya ayyuhal ladhina amanu ya ayyuhan nasu tubu ila Allah ẹ̀yin èèyàn ẹ̀yin tí ẹ jẹ́ onígbàgbọ́ òdodo ẹ ronúpàwàdà ẹ túbà lọ sọ́dọ̀ Ọlọ́run ẹ jáwọ́ kò ń bi àwọn àwà tí ọ̀dà wastaghfiru ẹ tọrọ lọ́dọ̀ Ọlọ́run kó forí ẹ̀ṣẹ̀ yín kó fi jì yín fa inni atubu ilayhi èmi gangan tí mo jẹ́ màmá tó ń ti bó ṣe jẹ́ pé Ọlọ́run ló ń ti forí gbogbo àwọn ẹ̀ṣẹ̀ tí mo dá ṣáájú Ọlọ́run ló ń ti forí ẹ̀jẹ̀ mi kápẹ́ tó máa dẹ́ṣẹ̀ mi lọ́jọ́ wájú Ọlọ́run ló ń ti forí ẹ̀jẹ̀ mi tó ń ti bẹ́ẹ̀ náà mo máa ń tọrọ dáríjì lọ sọ́dọ̀ Ọlọ́run lójoojúmọ́ nígbà 100. Ànábì wa ni o sallallahu alayhi wa sallam ànábì tó ṣe wípé ó jìnà sẹ́ṣẹ̀ pọ̀ Ọlọ́run sọ kó ń bí àṣìṣe tó ń ti bẹ́ẹ̀ náà àtúmọ̀sí astaghfirullah wa atubu ilayhi nígbà 100 lójoojúmọ́ bó wá ní tèmi àti yín tó ṣe wípé inú ẹ̀ṣẹ̀ ibẹ̀ la ti ń jẹ ibẹ̀ la ti ń mu ibẹ̀ la ń sùn bó lóòní dẹ́ṣẹ̀ ó yẹ kí wọ́n dá sí Ọlọ́run obìnrin tó wọ sọ ọ̀wọ̀kú wọ̀ ńkọ́ tí ó wà náà lọ́ọ́ máa kárí mọ́lẹ̀ ẹ̀jẹ̀ abẹ́rù lọ́wọ́ bá èyí tó bá wù lákòókò wọn ìbọn kó tún wá tẹjúmọ́ eléyìí ló ti á di ẹ̀ṣẹ̀ o ẹ̀jẹ̀ ajá ó kò ń bí àwọn ọ̀rọ̀ tí ọ̀dà bàbá wa tú bá tá a fẹ́ kọ́ lọ́wọ́ bá kó forí ẹ̀ṣẹ̀ wa jìn wá àwọn nǹkan bíi mélòó kan ńlá ṣe ìkíní bẹ̀ ni wípé an-nadam ala ma fat èyàn kọ́kọ́ kábàámà náà èyàn sunkún lórí àwọn ẹ̀ṣẹ̀ tí èyàn ti dá léyìí tó ti rí kọjá pé èmi náà mo wá ṣe sìná èmi náà mo wá mutí èmi náà mo wá ta tẹ́tẹ́ mo sì mọ̀ pé ọ̀dà mo sì ṣe
an-nadam ala ma fat èyí ó kábàámọ̀ lórí tí yàn ṣe tí ó dá. ẹlẹ́ẹ̀kejì al-iqla'u min ad-dhanb tó bá ti lè lóò túbá kò ń bí ẹ̀ṣẹ̀ ó jáwọ́ kò ń bí ẹ̀ṣẹ̀ ní lójú ẹsẹ̀ bóyá o mutí ni wáàsí kan wájá tó wá sí ní etí rẹ pé Ọlọ́run ọ̀fẹ́ kéèyàn ó mutí wọ́n ní ìyìn sì ní mutí má ṣùgbọ́n orò má sọ́kò ó lè tó mú lẹ́yìn kọ́ ìní mú mi mà ṣùgbọ́n èyí tí mo mú lọ́wọ́ yìí ń kọ̀kọ́ mọ́ tán igbó lọ́mọ tó fàyè lẹ̀ igbó lọ́mọ tó kú ní tí yẹn bá sì kú lé lórí òun náà ni wọ́n gbèsè rẹ̀ sẹ́yìn lé tó bá jẹ́ ògbìn dàlù kíyàmá. májẹ̀mú ẹlẹ́ẹ̀kejì òun láti gbọ́n májẹ̀mú ẹlẹ́ẹ̀kẹta àníyàtù èyàn wà á dà níyàn àlàádàm làwọn ọ̀dà ti ilé ìpè gbogbo gbà tí n bá sì ń sẹ̀mí títí láì yìí tún padà sí ẹsẹ̀ mọ́ láíláí bọ́lá ń bá ilé forí ilé ìjẹ́mi yìí ní débẹ̀ mọ́ láíláí ẹ̀ṣẹ̀ tíyàn bá dá táyé pé láàrin ìyàn àtọ́lọ́run ilẹ̀ṣẹ̀ ń bá ma bí yàn bá ti lè ṣe nǹkan mẹ́tẹ̀ẹ̀ta Ọlọ́run ti forí ẹ̀jẹ̀ yàn ṣùgbọ́n táyé pé ẹ̀dá Ọlọ́run kan lèèyàn bá ṣẹ̀ lẹ́ṣẹ̀ kan àbómi ẹ̀ ń tọ́ sọ̀rọ̀ rẹ̀ lẹ́yìn ẹ̀ ń tọ́ gbalẹ̀ rẹ̀ tó bù mọ́ tiẹ̀ ọmọ ọlọ́mọ tó yà ń dídìrín owó lọ́pọ̀ bàbá rẹ̀ ogún rẹ̀ ọ̀dọ̀ rẹ̀ lọ́wà ọwọ́ àyà ń dídìrín kọ́n bá àrántí béèrè ogún bàbá rẹ̀ má so irú ẹni báwọn nkẹlẹ́kẹ́ ni pé rọ́dùn mọ̀dọ́lìmí là àlíyà àbùsí alábùsí ẹ̀ ń tọ́ yẹn jẹ́ ń tọ́ gbà lọ rẹ̀ tọ́jẹ́ ẹ̀tọ́ rẹ̀ ọ̀ lọ dá padà fún un táyé pọ́rọ̀ rẹ̀ ló bá sọ lẹ́yìn ọ̀ lọ bá dákun mo sọ̀rọ̀ rẹ̀ lẹ́yìn lásìkò báyìí mo fẹ́ kó o forí ẹ̀jì mi à ń ṣètì rẹ tó ń wá ń jọ sí èmi mo mú o dákun pẹ̀lú ògọ́lọ́run mo ṣàdéhùn ń ra ìmí fún ọ padà ìyẹn ni pé ká túbá kò ń lé ẹ̀ṣẹ̀ ká lè bá àrí àánú àti àforíjì gbà lọ́dọ̀ Ọlọ́run kọ́lọ́run bá kó ṣe àforíjì ẹnì kọ̀ọ̀kan wa kó ṣe wá lọ́mọ àlùjánnà ọmọ sí àní ọmọ náà. ní ìparí tútúbá tọ́lọ́run bá tí ó tẹ̀wọ́ gbà ó lè tá a túbá lásìkò pọ̀ tá a lágbára láti dẹ́ṣẹ̀ ṣùgbọ́n lásìkò tó ti akó ìdè wá ní ìyìnṣe sinamá o eléyìí Ọlọ́run ní bá túbẹ̀ eléyìí o tútúbá tó bá túbá lásìkò tó rùn bá ti yọ níbi títí ń wà bó tiẹ̀ ti wọ̀ níbi títí ń yọ Ọlọ́run bò ní tẹ́wọ́ gba eléyìí ẹ má jẹ́. الحمد لله والشكر لله الحمد لله والشكر لله أزكى صلاتي وسلامي لرسول الله أزكى صلاتي وسلامي لرسول الله آدي المدينة الله فيها نبينا الله آدي المدينة الله فيها نبينا الله آدي